Good morning, Nigerians. Good morning, Nigerian police. I'm here to report Lizzy Anjorin Athen, actress in Nigeria. Maybe former actress or recent actress, I don't know. Yeye Mesho, she's after my life. Lizzy fẹ́ pa mí, Lizzy ń train mi kiri. Even in abroad, Lizzy is asking for my current address where I stay. Kí kó wá fi ìbọn fọ́ mi lórí. If anything should happen to me, tí nǹkan bá fi lè ṣe mí, ẹ̀yin ọmọ Nigeria, Lizzy Anjorin, actress Lizzy Anjorin Ayala one, Orinke Buso, and Lizzy, I'm putting this to you. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe family mi Nigeria o. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ mi, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìyá mi. Tí nǹkan bá ṣe wọ́n, I will hold you responsible. Gbogbo ọwọ́ tó ń gbé gbogbo tí èbó ṣe sọ pé bó ṣe fẹ́ lọ UK, gbogbo information kátà tó gádà gbogbo ẹ̀, everything ni mo rí o. Ẹ̀yin èèyàn wa, arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tí a mọ̀ sí ọkọ àwọn single mothers, ó di kígbàjarè síta ò bí ó ṣe sọ wípé Lizzy Anjorin ò fẹ́ dẹ́mi légbodò, ó ní Lizzy Anjorin fẹ́ pa òun ni o. Ó ní níṣe ní Lizzy Anjorin òun wà dín òkèèrè láti Nàìjíríà títí dé ìlú òyìnbó tí òun wà. Ẹ̀yin èèyàn wa, arákùnrin yìí ó kígbàjarè síta, ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. Lizzy, o lè rẹ́ mi pa o, ẹ̀jẹ̀ tó bá ti ń pààyàn ẹ̀jẹ̀ tèmi kò sí lọ́wọ́ ẹ̀. Tí kọ́kọ́ bá ṣe bí ẹ̀yin ọmọ Nàìjíríà, Lizzy Anjorin ní kẹ́ dìmú o. Because ó bú mi, mo bú ẹ. Ó wá ń lé ikú sí mi, oníkọ́ wá pa mí. Lizzy, ìwọ sọ kété mi bá ti dé sí Nàìjíríà kó fìbọn fọ́ mi lórí. Lizzy, ṣé bọ̀ ìjà social media tá ń jà bí ká kú ni? Ṣé bí ká kú ni? Lizzy Anjorin, Ṣọlápé Elizabeth, actress Nigeria. Ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe bí ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣàwọn ẹbí mi o. I'm saying this out. I'm calling her out now. Gbogbo ọwọ́kọ́wọ́ tó ń gbé tọwọ́ ẹ̀ báṣọ mi ò ṣe pa o. Bó ṣe jáǹjọ̀nù lèmi náà jáǹjọ̀dù o. Mi ò ṣe pa o. Ikú mi ò lè tọwọ́ ẹ̀ bọ̀ o. Èmi ò rí ibi tí lọ́tọ̀ ti ń sọ pé wọ́n ń bú mi ní ká máa pààyàn àbí kọ́ lọ gbéyàn. So Lizzy, I want you guys to know, Lizzy is telling me she's death threat lọ́tùn lósì. Death threat lọ́tùn lósì. And me, I will not stop using your sound. Mo dẹ̀ ní stone, dẹ̀ ní dákẹ́ fún ẹ. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe bí mi, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí o. Nigerian police, mo pariwo tó o. Because I'm going to do the needful too. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe bí o. Lizzy, mo fi ra mi kọ́ ẹ lọ́rùn. Mo fi àwọn ọmọ mi mo kọ́ ẹ lọ́rùn. Mo fi ìyá mi kọ́ ẹ lọ́rùn. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wá o. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wá o. Tí nǹkan bá ṣe wá, hold Lizzy Anjorin responsible. Ẹ bá mi so Lizzy tí nǹkan kan bá ṣe nílùú òyìnbó gan, tí nǹkan kan bá fi lè ṣe mí, Lizzy Anjorin ni o. Lizzy ń béèrè current address mi pẹ̀lú movement. Ìgbà kan ó ní mo wà ní Cairo, ìgbà kan ó ní gbogbo movement mi. Ìgbà tí mo fẹ́ lọ UK náà, wọ́n lọ ti dúró dé mi UK. Èmi ò mọ káyàkìlà wà ní ìlú òyìnbó. Èmi ò mọ káyàkìlà wà ní ìlú òyìnbó. So, ẹ jọ̀ọ́ tí nǹkan kan bá fi lè ṣe mí, home and abroad, tí nǹkan bá fi lè ṣe mí, ẹ so Lizzy Anjorin mú. Thank you, family.